gbogbo ibi tí a ti ní àǹfààní láti máa wò wá wípé akáàárọ̀ akáàsán akaalẹ́ mọ́tò Micra Nissan Micra tí ẹ̀ ń wò yìí ó ní nọ́mbà Ọ̀yọ́ ASA 793XA òun ni mọ́tò tí àwọn adigunjalè kan lò níbi Abeokuta láti máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn láti máa fi já fóònù wọn gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá já fóònù gbà tán wọ́n á ti rú àwọn èèyàn bẹ́ẹ̀ bọ́lẹ̀ láìpẹ́ yìí ikọ̀ àwọn ọlọ́pàá Sona Dragon Squad ni wọ́n mú ikọ̀ àwọn adigunjalè tí wọ́n fi mọ́tò ṣiṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ fóònù ni wọ́n gbà ní ọwọ́ wọn títí kan ìbọn eléyìí tí a máa ṣe àfihàn rẹ̀ fún mọ́tò taxi ọ̀hún nìyí Nissan Micra òun ni taxi ọ̀hún wọ́n gba ìbọn lọ́wọ́ wọn gbogbo wọn ti wà lọ́gbà wọn Sona Dragon Squad báyìí taxi ọ̀hún ni ẹ̀ ń wò yìí o ọmọ bàbá alájọ ni wọ́n kọ síwájú ẹ̀ fún bàbá alájọ lẹ́yìn ẹ̀ ni wọ́n kọ bọ́ àdúrà mi olúwa ara àwọn mọ́tò tí wọ́n ti ń ṣe iṣẹ́kíṣẹ́ yẹn nìyí ikọ̀ àwọn ọlọ́pàá Sona Dragon Squad sontu wọ́n wà ní Abeokuta àwọn ni wọ́n mú wọn ọlọ́wọ́n máa ṣọ́ wọn. Sodiq ni Sodiq tani mọ̀ wò àdúgbò wo ni ẹgbẹ́ káwọ̀ ṣìyànà ṣẹlẹ̀ kí ló gbé yín dé ọgbà àwọn cds ní òkè mọ́sán níbí. Fóònù bí báwo. Fóònù kí ló ṣe fóònù. fún bọ̀wọ̀ ọba lọ́wọ́ àjì ọba lọ́wọ́. ohun tá a gbọ́ ni pé ẹ̀yin ni ẹ máa ń fi taxi jalè káàkiri ìlú Abẹ́òkúta ẹ máa ń gba fóònù gba owó lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ Sodiq ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ọjọ́ wo ni wọ́n mú yín. ọjọ́ Friday níbo ni wọ́n ti mú yín. ìyànà mọ́ṣúárì náà ti mú yín. á tó àwọn èèyàn mélòó ni ẹ ti gba fóònù lọ́wọ́ ẹ gba owó lọ́wọ́ ẹ báyìí. èèyàn mẹ́rin péré ní fóònù tọ́jú ẹni bí 45 lẹ́tí tà jáde inú ẹ̀. ẹ ṣe ṣe múra pẹ̀lú ẹ̀jẹ̀ ń ta fóònù fún yẹn. irọ́ pẹ̀lú ẹni tájọ́ ti ṣe. ó tó gbà wo lẹ́tí ń ṣiṣẹ́ yìí. sọ̀rọ̀ sókè sọ ni. mọ́ wọn bíi last month bí oṣù méjì sí ìtawà yìí. ló tún bẹ̀rẹ̀ sí ní ṣe. bẹ́ẹ̀ni. ta ló ní taxi tí ẹ fi ń ṣiṣẹ́ yẹn. ọgbẹ́ fún mi. ọgbẹ́ fún ẹ kó máa wà. ǹjẹ́ ní tó ní taxi wọn pèsè tẹ̀ fi ń ṣe nìyẹn. kò mọ̀. bẹ́ẹ̀ ló ní ẹ bá ń rí lójúmọ́. ìgbà mi bíi 40,000 ìgbà mi bíi 35 ẹ̀ máa ń rí mi. ṣé nígbà tẹ́ bá ta fóònù yàbí pé iye tí a rí yọ lénìí rè ó lápá àwọn èèyàn. lẹ́yìn tá a bá ta fún. iṣẹ́ wo ni o kọ́ láti ilẹ̀. bábí sálọ. kí ló wá dé tó fi yẹ́lẹ̀ tó wá jẹ́ iṣẹ́ olè ní. ìgbà tí ọ̀gá mi ti ṣaláìsí ni mo ti. tọ́gá yọ̀ bá ṣaláìsí ìyẹn ni pé iṣẹ́ ò lọ mọ́ ẹlòmíràn ní iṣẹ́ ìtòlè lọ́kọ́ lọ́dọ̀. ìgbà mo wá lọ ń ṣe mọ́tò bọ́ọ̀ tírélà kó tó di pé mo máa kọ́ tàìsí. ẹ ló ti fẹ́ ọ̀dà wọ́n ní ilé tó ń gbé gan náà ó tún jí fóònù mẹ́ àtọwó báwo ni ẹ ti ṣẹlẹ̀ níbo ni báwo ló ṣe jí yẹn ṣàlàyé fún wa. ojú wíńdò mo ti rí. ojú wíńdò lálẹ́ èló lówó tó jí pẹ̀lú fóònù yẹn. 70,000. ṣe àwọn fóònù lára àwọn fóònù tí wọ́n gbà lọ́wọ́ wọn òun ni ẹ̀ wò yìí àti ìbọn tó wà nílẹ̀ pẹ̀lú ọta ìbọn àwọn ikọ̀ ọlọ́pàá Sona Dragon Squad tó wà lókè mọ́sán àwọn ni wọ́n mú wọn ní